láti lóyún ní kíákíá fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Ọjọ́ kẹta tó bá parí píríọ̀dù ẹ̀ ló máa ṣiṣẹ́ yìí ló máa jẹ́. Gẹ́ẹ̀tì ewé àbámọ́dá tútù wọ́n pè ní miracle leaves, gẹ́ẹ̀tì spring onion àlùbọ́sà eléwé, gẹ́ẹ̀tì ilá tá máa ń jẹ yẹn ilá ó di mẹ́ta, gẹ́ẹ̀tì irú woro, gẹ́ẹ̀tì ìyèré, gẹ́ẹ̀tì ilẹ̀kẹ̀ yùn, lọ́wọ́ gbogbo nǹkan wọ̀nyí papọ̀ kó fa sínú abọ́ kan. Tó bá ti fa sínú abọ́ kan, bá mi fọ́ ẹyin adìyẹ ìbílẹ̀ tó mọ́ dáadáa, fọ́ mẹ́ta sí, kó pò pọ̀, wàá ti gbé epo pupa síná, tẹ́pọ̀ yẹn bá ti gbá, wàá fi dín, wàá kó jẹ lọ́jọ́ kẹta tó bá parí píríọ̀dù ni kó jẹ. Kì í tà sí, Ọlọ́run ọba ló ń control ayé, kì í tà sí, wàá finú ṣoyún, wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n tó bá ti jẹ́ pé o ò ní ìpèníjà much. Bẹ́ẹ̀ ni tó bá parí píríọ̀dù ọjọ́ kẹta ni kó jẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìgbòho bá lágbára fi sákàǹtà àwọn aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680, àkáǹtì nọ́mbà fáwọn aláìní 2044237680, First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo wọn tó bá ti ríra ìpèníjà 2 sí 3 níwọ̀ tó jóbìnrin, tètè wá fún full package wa, má wo tówó, aláwọn product lóríṣiríṣi adẹ̀ láwọn package tá a máa ń ṣe olówó ayé nú, torí wọ́n sì sí píríọ̀dù èèyàn, wọ́n jẹ́ kí píríọ̀dù ṣe ségesège, wọ́n jẹ́ kí obìnrin kó má conceive, wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary, full package ló máa lọ fún. Àmọ́ tó bá mọ̀ pé medically ó wà okay, àwọn ìpèníjà kéékèèké ló ń challenge, lọ ṣe ètò yìí tó àti fún àwọn tí wọ́n lágbára láti lè contact wa, lọ ṣe ó wà effective gidi. Ṣùgbọ́n tó bá ti rí pé ìwọ nìkan lẹ̀dá ń dà láàmú, ìwọ nìkan ní sọmúroró ń dà láàmú, ìwọ nìkan ló ní PID, pelvic inflammatory disease, ìwọ nìkan ló ní ovarian cyst, ìwọ nìkan ló ní o ti ń rí pé o ti ń ní nǹkan bíi 3-4, ètò ọmọ ò rí bẹ́ẹ̀, píríọ̀dù ẹ̀ ń ṣe ségesège, o tún ní infection, o ti ń ní bíi 3-4, full package tá à ń sọ ni pé ó lè tó máa lò before period, ó lè tó máa lò during period, then wà wá lo magnet ní after period. Magnet mi ni pé nǹkan tó máa boost, tó máa fa ovulation, tá jẹ́ kó wà dáadáa, nǹkan tó máa jẹ́ kó ṣe kí ni infertility wà wà fertile, a lè pick womb yẹn á ti wà prepared, then the magnet will just pick. Ó ti yé ń sí, a magnet yẹn ni bọ́kọ bá ṣe súnmọ́ ẹ. So àwọn kan tá ń pè ní full package nìyẹn, ó ti létè ètò tó máa lò, tó dẹ̀ ti wà spiritual and both natural ló wà ń bẹ̀ bí sí ní láì tààlà. Àtọkùnrin tó pé nǹkan ọmọkùnrin ẹ̀ ń ṣe ségesège, ọkọ ti ìyàwó tí a fẹ́ sun oorun ọmọ, ìyàwó tọ́jú ara ẹ, both natural and spiritual, ọkọ ìwọ náà tọ́jú ara ẹ, kẹ́ wá súnmọ́ra yín torí kò sí time. So ẹ wá sí Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department, kò sí ìrújú ń bẹ, àwọn ò ní pé dúdú fún yín lóyìnbó, àdẹ̀ ní sick refugee fún yín láti evil world. Èké nínú ìpèníjà WhatsApp wa lórí +234-810-1425, both natural and spiritual problem, ẹ contact wa lórí +234-810-913-1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos. Àdúrà ló ń gba agbára kọ́. Ọkùnrin tí nǹkan ọmọkùnrin ò gbéra dáadáa, bóyá wọ́n mú ni, bóyá ó ti rẹ vein ẹ̀ ní, àbẹ́ tó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́, ẹni tó ń forí kópa látàkà, ẹni tó ń jẹun lójú oorun, miracle leaves wa ní, all in one ní, transformer, caterpillar, bulldozer, memory booster, virgin olive oil, black seed oil, aláwọn special powder náà lóríṣiríṣi. So kò sí ìrújú bí sínú láì tààlà wà á dúpẹ́ fún Ọlọ́run torí pé Ọlọ́run ọba ló ń control ayé. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá lórí +234-810-913-1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos. Inna lizzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Lọ try iṣẹ́ ìkó dẹ̀ fi fídíò ìránṣẹ́. Má sálàmù wa ilà lìkọ́.